látàrí ètò ààbò ilẹ̀ Yorùbá tó mẹ́hẹ, tí ìjínigbé àti ìfẹ̀míṣòfò tó gba gbogbo ilẹ̀ Yorùbá èyí tí kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀, Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Ẹniìtàn Babátúndé Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ó mà ti dìde sí ọ̀rọ̀ ètò ààbò tó sì ti fi ìpàdé àpérò fún gbogbo ọmọ Yorùbá lórí ètò ààbò tó ti pè é sí ọjọ́bọ̀ ìyẹn ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí ń bọ̀ tó jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn oṣù kejì ọdún 2024 tá a wà yìí, ìyẹn Thursday the 29th of February 2024. kì í ṣe ìròyìn mọ́ pé ètò ààbò ilẹ̀ Yorùbá ó mọ̀ ẹ́ kọjá ìsọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó sì dé góńgó orí ẹ̀mí àwọn èèyàn lásìkò tí àwọn afẹ̀míṣòfò àtàwọn ajínigbé tí wọ́n lọ dá àwọn ọba ilẹ̀ Yorùbá méjì kan lọ́nà, ìyẹn Ẹlẹ́sùn ti ìlú Ẹ̀sùn Èkìtì àti Onímọ̀jọ ti ìlú Ìmọ̀jọ Èkìtì, tí wọ́n fi ìbọn pa wọ́n sórí títì bí ewúrẹ́. lẹ́yìn eléyìí, ó ní àwọn ajínigbé tún ya wọ ààfin ọba Oníkòró ti ìlú Kòró níjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara, ọba Ṣẹ́gun Àrẹ̀mú Cole, tí wọ́n pa kábíyèsí náà sínú ààfin nípakúpa. nítorí tí ètò ààbò ilẹ̀ Yorùbá tó ti mẹ́hẹ báyìí, níṣe ni àwọn èèyàn máa ti ń wo táwọn àgbà Yorùbá yóò ṣe sótò ààbò, ṣùgbọ́n tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ tó jẹ́ ọba àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá lásìkò yìí tó ti pe ìpàdé ètò ààbò gbogbo ọmọ Yorùbá àti àwọn èèyàn pàtàkì ilẹ̀ Yorùbá sí ìlú Ilé-Ifẹ̀ láti wá ojútùú sí ètò ààbò tó dojúdé. gẹ́gẹ́ bí ìwé ìpè tí wọ́n fi ránṣẹ́ sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ láti ààfin Ọọ̀ni, inú wọn ti jẹ́ kó di mọ̀ wípé inú ọgbà Ifẹ̀ Grand Resort èyí tí wọ́n ń pè ní Ọ̀jájá Arena, ibi tó jẹ́ ti iléeṣẹ́ ìgbafẹ́ tí kábíyèsí dá sílẹ̀ ní ìlú Ilé-Ifẹ̀, ìní ìpàdé àpérò ètò ààbò náà yóò ti wáyé. gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà, ìyẹn gómìnà Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó, gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn, gómìnà Bíọ́dún Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì, gómìnà Lucky Ayédatiwa ti ìpínlẹ̀ Oǹdó, gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò jẹ́ olùgbàlejò yóò wà níbi ìpàdé àpérò náà. àwọn èèyàn méjì ní Ọọ̀ni ló ti pè láti sọ ọ̀rọ̀ níbi àpérò náà, ìyẹn láti dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́. àkọ́kọ́ ni ọ̀gá àgbà ọlọ́pàá tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó jẹ́ ọ̀gá àgbà àjọ tó ń ṣàkóso ilé àwọn ọlọ́pàá, ìyẹn Police Service Commission lásìkò yìí, ọ̀gágun Solomon Arase. èyí tí yóò dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lé lórí, ìyẹn àkòrí tí yóò dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí lọ́jọ́ náà, ó ní kidnapping and banditry, ìyẹn ìjínigbé àti ìgbésùnmọ̀mí, overcoming the twin menace. kidnapping and banditry, overcoming the twin menace, ìyẹn ìjínigbé àti ìgbésùnmọ̀mí àti ọ̀nà téèyàn lè fi borí àwọn méjèèjì. lọ́jọ́ kan náà, ó ní wọn yóò tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ètò agbára ilẹ̀ Yorùbá, ìyẹn nǹkan tí àwọn Yorùbá fi ń ṣe ètò ààbò tí wọ́n ń lò lábẹ́lẹ̀ kó tó di páwọn òyìnbó dé. àkòrí èdè òyìnbó àkòrí eléyìí ní Yorùbá Legacy of African Science, Yesterday, Today and Tomorrow. gbajúgbajà babaláwo ilẹ̀ Yorùbá ni tó jẹ́ àràbà ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun, olóyè Yẹmí Ẹlẹ́bùíbọn, olóyè Ifáyẹmí Ẹlẹ́bùíbọn ènìyàn yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ eléyìí. ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá nínú wọn máa dùn sí ìgbésẹ̀ tí Ọọ̀ni gbé yìí, bẹ́ẹ̀ ni wọ́n kàn sára sí kábíyèsí, tó sì jẹ́ pé lẹ́yìn tí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Haúsá, àwọn olóṣèlú àti àwọn ọba ilẹ̀ Haúsá tí wọ́n ṣe ìpàdé àpérò lórí ètò ààbò ilẹ̀ Haúsá ní òpin ọdún tó kọjá, Ọọ̀ni náà ló náà gbèrú ìgbésẹ̀ yìí, táwọn èèyàn sì ń kan sára sí pé ìgbésẹ̀ gidi ló gbé, àti pé gbogbo àwọn ọmọ ogun Yorùbá àtàwọn èèyàn pàtàkì ilẹ̀ Yorùbá ó ní kí wọ́n dìde ká ṣàtìlẹ́yìn fún ìgbésẹ̀ náà.